ìbẹ̀yìn sólayé ìbẹ̀yìn sólayé ìbẹ̀yìn sólayé mo ṣe bá ọ ẹ jẹ́ kí bàbí ṣe o ewúrẹ́ tó wọlé sí òjúbà ó di múmú so àgùntàn tó wọlé sí òjúbà ó di múmú so ẹ jẹ́ kí bàbí ṣe o mo ṣe bá ọ orúkọ mi náà ṣùgbọ́n mi yá jẹ̀bọ́ lómi súsù ìyá ajé ajé òní wọ́n lé gbogbo yín o àdúrà bá wọn àgbà o kí ni mo mú wá fún yín ẹ rí wípé ilẹ̀kùn rẹpẹtẹ ni bó ṣe ń dá bí ò ṣe ní padà bàjẹ́ èyí tí ò tí ì dá bí ó ṣe tún dá síwájú sí òun náà làbá wa mo máa ń ṣàlàyé fún yín tẹ́ bá fẹ́ lo ọṣẹ tó dáa tẹ́ fowó iyebíye ṣe ẹ rí wípé ẹ kọ́kọ́ ń lo ọṣẹ àtúndè bẹ́ẹ̀ ẹ sì tún lo ọṣẹ ajẹ́gùn kẹ́ ẹ tó lo nǹkan tẹ́ bá ṣe rárá ẹ lọ ṣe àtúndè ẹ lọ ṣe ajẹ́gùn ó ṣe pàtàkì iṣẹ́ tẹ́ fẹ́ lò yẹn ara yẹn ti ṣe dáadáa eléyìí lọ ṣe ajé fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn ọṣẹ dúdú tẹ́ ẹ máa sọ pé ẹ fẹ́ ṣe dúdú màmá ọṣẹ ajé tó dáa tó wọ́n owó ńlá ni mo fi ṣe bẹ́ẹ̀ ṣe ń wo orí ọ̀sìn wà ń bẹ̀ ẹ rí pé orí ọ̀sìn ó wọ́n gan orí ọ̀sìn wà ń bẹ̀ orí agbe orí àlùkò tí ò ní side effect rárá tẹ́yọ̀ bá lọ ṣe ajé eléyìí nǹkan tó máa dáa fún yàn sí ni èyí lọ ṣe oṣólẹ̀ aṣọ òun lóríṣìí méjì ẹlòmíì kò fọṣẹ dúdú ẹlòmíì ò fọṣẹ dúdú oyè ìlọṣẹ oṣólẹ̀ tẹ́ bá lò nǹkan máa ṣe dáadáa fún yín inú yín á máa dùn àdúrà wá gbà ẹ̀yọ́nú ayé lélẹ́yìí ayé afẹ́ yín ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yọ́nú ó ṣe pàtàkì lára wa gan eléyìí ni jàkàrà ọ̀tá ẹ̀ ẹni bá ro burúkú sí i kíbi ó máa bá bẹ́ẹ̀ eléyìí ni ọṣẹ ìfẹ́ràn káwọn èèyàn máa láìkì yín kó máa fẹ́ràn yín ó ṣe pàtàkì lára wa kọ́mọdé fẹ́ràn wa ọkùnrin ó fẹ́ràn wa ọkọ wa kó máa fẹ́ràn wa ibi iṣẹ́ kó fẹ́ràn wa èyí lọ ṣe àánú lẹ́yìn ọba aláàánú lára kò sọ̀rọ̀ bí akọ̀ máa ti ṣe bí akúra ni àwọn náà máa ṣe tọ́ba láwọn olójútùú ṣe wọn ọṣẹ àánú ó ṣe pàtàkì àlákàlà kò ní jẹ́ sí yín ẹlòmíì alálà á sọ pé lójú oorun òun wọn ń bọ̀ òun ṣe pọ̀ nǹkan burúkú ni fàṣẹ́yìn ni ọṣẹ àlákàlà òun ní ẹ̀rí pé ó fà ìnà dàbí tá a ṣe ṣe kò síbi tẹ́ẹ̀lì ti gbà nílùú òyìnbó ni nítòsí nàìjíríà ní káàkiri àgbáńlá ayé ni àṣẹ́yìndẹ̀ sí yín èyí ni back to sender ẹni bá robi sí yín kíbi ó máa bá ẹni tí ò bá robi sí yín ibi ò lè bá èyí lọ ṣe arọ́bi kó máa rọ́bi dà sí gbó fún yín ibi ò ní wọlé tọ̀ yín tọmọtọkọ yín bẹ́ẹ̀ mo sọ fún yín bíbọ àṣírí lélẹ̀ bíbọ àṣírí owó tẹ́ ẹ bá ná ẹ̀ẹ̀ní náà tọ́kẹ́ tó tún rówó mi àpò yín ò ní gbẹ tẹ́ ẹ bá ń lo iṣẹ́ ilé ẹ lè fẹ́ pè mí sí ohunkóhun ìyá àjẹbó lómi tútù fẹ́ bá yín sọ̀rọ̀ kan àbí kejì ibi tá ẹ lè pè mí sí ẹ̀rọ náà ni 090 33 44 82 32 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 090 33 44 82 32 ẹ̀rọ mi náà ni 090 33 44 82 32 ayọ̀ ni mo fi yín sí ti bá tún bá ayọ̀ náà ni ẹ má gbàgbé ẹṣẹ́ ajé ní ògúngún nísọ̀ onísọ̀ ọmọjì ajé tẹ̀yà bá ní lọ́wọ́ kò dáa òṣì kò ṣeé fi lò gbà àdúrà wa máa gbà ajé nì kí bá mi bọ ajé pè mí ìyá àjẹ́ pé bá mi bọ ajé òkúṣẹ́ mi kó lè gbèrú sí o ẹsẹ̀ bá mi ṣe ajé nì tó jẹ́ ìlẹ̀ máa rí tí màá bá yín máa bọ́ òun lẹ̀ ń wò yìí ògúngún nísọ̀ wọ́n tó ń bá bẹ nígbèrí òkun tá a bá pe òun á dá wa lóhùn wọ́n tó ń bá bẹ nígbèrí ọ̀sà wọ́n tá a bá pe òun á dá wa lóhùn ògúngún nísọ̀ gbére kò mí o èmi ìyá àjẹ̀bó lóbi túṣù jẹ́ máa rí ṣe àwọn tó wò mí nílé lẹ́kọ̀ọ́ máa rí ṣe gbogbo yín pátá ọ̀rọ̀ ní dímọ̀ yín o ọ̀rọ̀ ní dímọ̀ yín o ànàmú ìsọ̀gà àdáwọ́lé yín ayọrí sí rere àdáwọ́lé yín ayọrí sí rere irú tẹ́ gbé lẹ́kọ̀ọ́ òkun yẹn ẹ ra àánú gbà ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà nàìjíríà àánú àwọ̀ ayé wá káàkiri àgbáńlá ayé mo ní ẹ̀yìn mọ̀ọ́sì bẹ́ẹ̀ ni ó rí ó ti rí bẹ́ẹ̀ akẹ́sẹ́ ní máṣe láwùjọ yóò ṣe o mo máa ṣàlàyé fún yín ajé ṣiṣẹ́ kò ń ṣe ògùn owó o kéèyàn ṣe ajé káṣírí ẹ̀ máa bò kíṣẹ́ ẹ̀ máa lọ déédéé kínú ẹ̀ máa dùn kó má sì kó fẹ́ náwó kò náwó ni o nǹkan tó jẹ wájú owó ẹ má pè yá jẹ̀bú mi ò mọ́ o ajé kó wọlé yín wá kó bá yín gbé ntẹ́ ẹ bá dá wọlé kó máa dá kínú yóò sì máa dùn là ń pè ní ajé ṣiṣẹ́ o òun lẹ̀ ń wò yìí ajé ṣiṣẹ́ òun lélẹ́yìí